Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olorun Yinka Tnt, ẹ kú bójú ọjọ́ ṣeré ṣe dáadáa ni mo bá yín. Bí àwọn èèyàn kan sọ ó dẹ̀ yá ká correct ara wa. Mo ní ó máa jẹ́ ìbànújẹ́ láti rí pé ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kó wà ní ọ̀dọ̀ lẹ́gbẹ̀ẹ́ Olódùmarè wọ́n sọ fún wọn pé èmi kò mọ̀ ọ́n rí, ohun náà jáde pé ẹ lọ kúrò níwájú mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Ó dẹ̀ jẹ́ ohun tó jẹ́ oní ìtìjú kó jẹ́ pé irú ẹ̀ àwa báyìí tí ẹ̀yin tẹ́ ẹ pera yín ní born against àti òjíṣẹ́ Ọlọ́run tẹ́ ti condemn, àwa là tún máa fún yín nímọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ó mà jẹ́ tó tìyàn lójú o. Kí ni mò ń try láti sọ ni pé àwọn kan tán ní standard. Ẹni tó bá ń sin Ọlọ́run tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó ń ṣiṣẹ́ fún Ọlọ́run ò kì í ní standard. Òjíṣẹ́ Ọlọ́run àti àwọn arúgbó àwọn ni wọn ò gbúdọ̀ máa ní standard. Tí Jésù gan ò ní standard, Jésù tẹ́ ẹ ń tẹ̀lé kò ní standard. Tí Jésù bá ní standard, obìnrin onísun ẹ̀jẹ̀ nígbà tó dìrọ̀ mọ́ aṣọ tó fẹ́ súnmọ́ Jésù tó hàn jẹ́ kó súnmọ́. Tí Jésù bá ní standard bó ṣe dìrọ̀ mọ́ ìṣẹ́ tí aṣọ ẹ̀, ó yẹ kí iná jí kó má rí ìwòsàn. Jésù ò ní standard. Kò sí nǹkan tó ń jẹ́ standard fún ẹni tí ó bá ń jèrè ọkàn. Jésù kò ní standard. Tí Jésù bá ní standard kò ní bẹ́lẹ́ṣẹ̀ jẹun. Tí Jésù bá ní standard nígbà tó wà lórí igi àgbélébù tí ó lè sọ fún wípé bàbá rántí mi nígbà tí wọ́n bá déjọba bàbá rẹ̀, ó yẹ kó sọ fún olè yẹn pé kí ló ṣe ẹ́, ìjọba wo ni wọ́n ń lọ, ìwọ olè lásánlàsàn yìí, ìwọ owó olè tó ti jalè, báwo ló ṣe fẹ́ déjọba? Tó bá ní standard ohun tó yẹ kó jáde nìyẹn. Kò yẹ kí ohun jáde wípé lónìí ìwọ yóò pàdé mi ní paradise. Tí Jésù bá ní standard, tí ẹ̀yin ayé ẹ̀yin ọmọlẹ́yìn Jésù ti wá ń create standard tí Jésù gan ò create fúnra ẹ̀ nígbà tó wá sáyé. Tí Jésù bá ní standard, ibi Lásárù ò ṣiṣẹ́ pamọ́ sọ́wọ́ ọlọ́rọ̀, ṣé bí n tó bá wu èèyàn lèèyàn lè fowó ẹ̀ ṣe, ṣùgbọ́n nítorí pé ọlọ́rọ̀ ní ó yẹ kó ṣe fún Lásárù kò ṣe fún. Ọlọ́run wá jẹ́ kí ọlọ́rọ̀ wá wà Lazarus mercy nígbà tí wọ́n kú. Tí Jésù bá ní standard ọlọ́rọ̀ ó ju Lásárù lọ. Kò yẹ kó jẹ́ pé Lásárù ló máa tún wá jẹ́ ẹni tó máa ṣàánú ọlọ́rọ̀ nígbà tí wọ́n kú. Tẹ́ ẹ bá mọ nǹkan tó yẹ kẹ́ ẹ sọ, ẹ yé máa sọ ọ̀rọ̀ tírú àwa tá à ń ṣe okó àti òbò yìí tá a fi máa fi yín sun Ọlọ́run. Jésù ò ní standard, arúgbó ò ní standard. Arúgbó akitan ni àwọn tó ń sin Ọlọ́run yẹ kó máa jẹ́ àti arúgbó, nítorí wípé Jésù ò wáyé fún ẹni tí kò ní ẹ̀ṣẹ̀, ẹlẹ́ṣẹ̀ ló wáyé fún. Jésù ní agbára láti gbára ẹ̀ lẹ̀ nígbà tí Pọ́tù Plateau, nígbà tí Jésù gan mọ̀ pé Júdásì ó máa fòun wọ̀n. Kò sí nǹkan tó ṣe fún Jésù tí ó mọ̀, ṣùgbọ́n nítorí wípé ó fẹ́ kí ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ kẹ́ lè rí ìgbàlà, ó fara da ìyà yẹn, ó fara da ikú oró, ó fara da ìyà. Nígbà tí ẹni tí ẹ̀ ń jórúkọ mọ́ lára tó ju ìpọ̀nrí yàrá ya bàbá lé bàbá tó bí bàbá ńlá kú bàbá yín lọ ò ní standard. Ẹ̀yin ìṣíkírín, ẹ̀yin ta ń wíjí yànmùyánmú, ẹ̀yin ọmọ láwùrín, níbo lẹ ti rí standard? Níbo lẹ ti fẹ́ create standard? Bàbá ńlá kú bàbá yín tẹ́ ń jórúkọ mọ́ lára, tẹ́ ń sọ pé for God loves the world and he gave his only begotten son, tó fún yín tí ò ní standard, tó sọ̀rọ̀ ẹ̀ di àgùntàn níwájú ẹlòrẹ́rùn tí wọ́n fi pa á, tó dẹ̀ ní agbára láti gbára ẹ̀là tí ò gbára ẹ̀là. Kò ní standard. Níbo lẹ̀yin ti rí standard? Tẹ́ ń sọ pé èèyàn láti ní standard. Ẹ ṣọ́ra ṣe. Àwa kan wà tí Ọlọ́run gbé inú wa. Jésù ò ní standard. Níbo lẹ̀yin ti rí standard? Olùgbàlà tẹ́ ń tẹ̀lé ò ní standard. Níbo lẹ ti rí standard? Ẹ sọ gbogbo nǹkan tó wà nínú Bíbélì níbi tẹ́ ti rí pé tẹ́ ti rí pé Jésù ní standard. Ẹ sọ gbogbo ìrìn tí Jésù rìn nígbà tó wá sáyé tó indicate pé
ó create standard bó fìyàtọ̀ láàrin olówó àti tọ́lákà ipò fìyàtọ̀ láàrin ẹlẹ́ṣẹ̀ àti ọlọ́run. Ẹlẹ́ṣẹ̀ ni Jésù fẹ́ràn jù. Ire o, ẹ káàsán.